ìjọba UK ti ṣèkìlọ̀ fáwọn èèyàn rẹ̀ nípa àwọn ìpínlẹ̀ tí ogun wà tí ààbò ti mẹ́hẹ ní Nàìjíríà. Ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ti ṣèkìlọ̀ lórí ṣíṣe ìrìn àjò lọ sáwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ Foreign, Commonwealth and Development Office ti United Kingdom ló kéde bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi sójú òpó ayélujára wọn lọ́jọ́ Àìkú. Wọ́n gbé ìkìlọ̀ tuntun síta pé àìsí ètò ààbò tuntun ń peléke ní àwọn ìpínlẹ̀ kan ní Nàìjíríà. Wọ́n ní àwọn ìpínlẹ̀ náà ní àwọn ìwà ìjínigbé, ìgbésùmọ̀mí àtàwọn ìwà ọ̀daràn míì tí tún ń peléke sí, tí wọ́n sì ní gbogbo ẹkùn káàkiri Nàìjíríà ní àwọn ìwà ọ̀daràn náà ti ń wáyé o. Àtẹ̀jáde náà rọ àwọn ọmọ ilẹ̀ Britain tó wà ní Nàìjíríà láti ṣe jẹ́jẹ́ o, kí wọ́n mọ gbogbo ibi tí wọ́n rìn sí, kí wọ́n sì rí dájú pé wọ́n gbọ́dọ̀ mọ àwọn ibi tí wọ́n bá ń lọ dáadáa. Gbogbo àwọn ìpínlẹ̀ tó wà lẹ́kùn àríwá Nàìjíríà ni kò ní ààbò tó péye mọ́ o. Ìjọba ilẹ̀ UK ló sọ bẹ́ẹ̀. FCDO ní kí wọ́n yàgò ṣíṣe ìrìn àjò lọ sí àwọn ìpínlẹ̀ Borno, ìpínlẹ̀ Yobe, Adamawa, Gombe, ìpínlẹ̀ Katsina àti ìpínlẹ̀ Zamfara nítorí ìkọlù àwọn agbésùmọ̀mí Boko Haram àti ISWAP eléyìí tó wáyé ń bẹ̀. Wọ́n ní káwọn èèyàn máa yẹra fún ibi tí àwọn èrò bá pọ̀ sí, ibùdókọ̀, àwọn ilé ìjọsìn àti ibi tí àwọn ayẹyẹ ńlá bá ti ń wáyé. Wọ́n sì kìlọ̀ pé àwọn agbésùmọ̀mí náà lè ṣèkọlù sáwọn àjọ tó ń ṣiṣẹ́ ìbojú àánú wo ni tó fi mọ́ àwọn ọkọ̀ tí wọ́n fi ń ṣiṣẹ́. Ìjọba UK náà sọ pé gbogbo àwọn ìpínlẹ̀ tó wà ní àríwá Nàìjíríà ni ó ṣòro fáwọn èèyàn láti máa ṣe ìrìn àjò lọ, pàápàá àwọn ìpínlẹ̀ bíi Kaduna, Kano, ìpínlẹ̀ Kebbi, Jigawa, ìpínlẹ̀ Sokoto, Niger, Kogi, Plateau àti ìpínlẹ̀ Taraba tó fi mọ́ àwọn agbègbè kan ní olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà, Àbújá. Wọ́n fi kún pé ìwà ọ̀daràn tó fi mọ́ gbígbé ohun ìjà olóró ló ń wáyé láwọn ìpínlẹ̀ náà àti pé ìwọ́de ìfẹ̀hónúhàn máa sábà ń wáyé ní Àbújá. Lóòrèkóòrè ni wọ́n máa ń ṣe ìwọ́de ní Àbújá, èyí tó lè di wàhálà. Ẹ máa tẹ̀lé àwọn iléeṣẹ́ ìròyìn abẹ́lé o, ẹ yàgò fún àwọn ibi tí èrò bá pọ̀ sí, kí ẹ sì máa tẹ̀lé àṣẹ àwọn iléeṣẹ́ ààbò àti ọlọ́pàá. Wọ́n fi kún pé ní ẹkùn ìlà oòrùn àríwá Nàìjíríà, níbi tí iléeṣẹ́ ológun ti ń kojú àwọn agbésùmọ̀mí ní Adamawa, Borno àti Yobe, tí àwọn agbésùmọ̀mí náà sì lè kojú ọ̀rọ̀ padà sí wọn, kí wọ́n yàgò síbẹ̀ o. Ilẹ̀ Amẹ́ríkà ló ti bẹ̀rẹ̀ sí ní kìlọ̀ fáwọn ọmọ ilẹ̀ wọn tí wọ́n wà ní Nàìjíríà. Ìròyìn àjòyàjò fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára. Ẹ subscribe, ọ̀fẹ́ ni kì í ṣòwò. Ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.